mo ń gbọ́ rọ́ndọ̀rọ̀ndọ̀ tán sọ káàkiri pé àwọn oníṣẹ̀ṣe ń sọ pé àwọn làwọn sà sí ẹ̀yin mùsùlùmí èyí tẹ́ ṣe ń bára yín jà ẹ jọ̀ọ́ kọ́rọ̀ Tani-Olorun tó ṣẹlẹ̀ ṣé ẹ ti máa fọlọ́pàá gbéra yín ṣé oníṣẹ̀ṣe ló ń sà sí yín gbà tẹ́ fi ń gbọ́lọ́pàá gbéra yín ṣé oníṣẹ̀ṣe ló ń sà sí yín gbà náà ṣé oníṣẹ̀ṣe gan tẹ̀ rí ti yín rò oníṣẹ̀ṣe ò rí ti ẹ̀yin mùsùlùmí rò ẹ̀yin lẹ rí toní ẹ̀yin lẹ rí tàwọn oníṣẹ̀ṣe rò torí pé manua tó wà lọ́wọ́ yín ó ní ẹ gbógun tì wọ́n títí sí ìfòòró ìbọ̀rìṣì ìbúfòòró ìbọ̀rìṣà ẹ̀sìn Islam yóò sì ní òmìnira fún Allahu tẹ́ bá ń dé ilẹ̀ àwọn tó ń ṣe òrìṣà títí wọn òrìṣà tiyín náà ní Allahu ṣùgbọ́n kẹ́ ẹ gbógun ti àwọn tẹ́ bá nílùú yẹn ẹ gbógun tì wọ́n títí tí tẹ́ bá ti gbógun tì wọ́n tán tẹ́ ti rẹ́yìn wọn tí ó ní kò wá sí ogun mọ́ àwọn alábòsí ẹ mọ àwọn tó ń pè lálábòsí àwọn muslim tó ń jẹ́ tó ń pè ní àfà ẹlẹ́bọ àwọn tí wọ́n ń fi ara pẹ́ ilé tí wọ́n ti dọ́mọ àlè àwọn yẹn lẹ máa tún wá gbógun tì ó wọ bó ṣe wà ní Kùránì nìyẹn o tẹ́ bá ti kọ́kọ́ gbógun tó níṣẹ̀ṣe tẹ́ bá eventually tẹ́ ṣẹ́gun wọn tí wọ́n give up tí wọ́n ṣe Islam mọ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe wọn mọ́ so torí wọ́n wá ẹ̀ wá ń gbà tẹ́ ti bá ti gbógun tàwọn yẹn tán tẹ́ ti ṣẹ́gun wọn tán tí wọ́n bá ti wá jáwọ́ ó nítorí kẹ́ gbógun títí tí wọ́n gbógun tì wọ́n kí wọ́n jáwọ́ nígbà tó bá jáwọ́ tán kò sí ogun mọ́ ẹ má wá gbógun mọ́ ẹ kò ní sí ogun mọ́ ogun tó kàn ní àwọn tó ń rìfà àti alábòsí yẹn ni àwọn muslim àwọn mùsùlùmí ẹgbẹ́ yín àwọn ni alábòsí yẹn tó jẹ́ pé àwọn yẹn ló kù tẹ́ má ṣe á gbógun tì tẹ́ bá dẹ̀ rí ibi tí ẹ̀sìn yìí ti wá ṣé àwọn oníṣẹ̀ṣe ló sà sí wọn l'Afghanistan àbáwọn náà sà sí wọn ní Iraq àwọn náà sà sí wọn ní Syria ṣáwọn náà sà sí wọn ní gbogbo ibi tán ti ń jà àwọn náà sà sí wọn ní Iraq ṣáwọn ló dá gbogbo àwọn agbésùmọ̀mí ẹgbẹ́ wọ̀nyẹn sílẹ̀ àwọn náà dá Boko Haram lẹ̀ àwọn náà dá ISIS sílẹ̀ ṣáwọn náà dá gbogbo ISWAP àwọn náà dálẹ̀ ṣé oníṣẹ̀ṣe ló dálẹ̀ tó fi jẹ́ pé oníṣẹ̀ṣe ló ń sà sí yín ẹ̀yin tí yín wà lára yín so tẹ́ ẹ bá dẹ̀ instead ẹ máa ní láti máa wá àtàmọ́ àtàmọ́ kan 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 so this is the plan future plan táwọn gèrè alimi wá fún àwọn ìran káàrọ̀ àjèrè ni tán bá indoctrinate wa tán ká bẹ̀rẹ̀ sí àwọn ara wa a máa bẹ̀rẹ̀ sí ń pa ara wa agbógun ti so láti ìgbà tí Islam ti dé tí Islam ti gbógun ti ṣẹ̀ṣe tẹ́ redefine àwọn ancestors wá fún wa tẹ́ sọ pé èèyàn burúkú ni wọ́n pé ká máa fa àwọn bàbá oníbàbá ní ká máa fi tọrọ ẹ bẹ̀rẹ̀ sí ń sọ̀tàn àwọn bàbá wa ní burúkú 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 oníṣẹ̀ṣe ò bá yín sọ̀rọ̀ ẹ lọ ń ba àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé jẹ́ according to ìwé yín oníṣẹ̀ṣe mélòó ló bá yín jà nísìn tí àwa ọmọ ọkọ tí orí wa bẹ̀rẹ̀ sí ní pépé tẹni tèkísà ń tà tán ó ṣe máa jẹ́ pé nǹkan títí wa ní ẹ̀sìn àjèjì máa bàjẹ́ ni ẹ̀ṣẹ̀ wa ń sọ pé oníṣẹ̀ṣe kan jẹ́ kó gun omi ta ló bẹ̀rẹ̀ ogun ọ̀hún who started the war manual tó wà lọ́wọ́ yín ó ní kẹ́ ẹ gbógun ti oníṣẹ̀ṣe èmi kọ́ ni mo kọ́ Quran Yorùbá lélẹ̀ wọ́n ní kẹ́ ẹ gbé ogun ti àwọn oníṣẹ̀ṣe kẹ́ ẹ gbógun ti ṣe mọ̀ pé ẹ translate ìwé yẹn as in a deceptive manner because Allahu ń ṣe Olódùmarè kò síbi tó Olódùmarè ti ní kán lọ gbógun ti anybody kò sí ibi tí Olódùmarè táwọn bàbá ti wá ń sìn ti ní kán lọ gbógun ti anybody because testimony Ọ̀rúnmìlà ni pé Ọ̀rúnmìlà ló máa ń pè ní ibi kejì Olódùmarè Ọ̀rúnmìlà bára gbọ́n ní rìgún òun náà máa ń pè ní ibi kejì Olódùmarè àtórí ẹni tí ò sún wọn ṣe ojo nígbẹ̀dú ọ̀run kò sí ibi tá a ti gbọ́ nínú ìtàn pé àwọn ọ̀rúnmọlẹ̀ wọ́n lọ gbógun ti ẹni tí ò ṣẹ̀ṣẹ̀ ṣe torí Olódùmarè kò dá ẹ̀sìn Olódùmarè ò dá ẹ̀sìn kò dẹ̀ ní kẹ́ni bọ́dì fi tipátipá ṣe ẹ̀sìn kankan Olódùmarè ò ní pé kí ìran kan kó lọ bà ìran kan jẹ́ rárá ìdí nìyẹn tó Olódùmarè kò fún wa ní unify name gbogbo ìran ló ní àṣà tán ní orúkọ tán fi ń dá gbogbo ìran mu so Olódùmarè ò kì í ṣe Allah Olódùmarè ò kì í ṣe Allah because láti wá pé Olódùmarè ní Allah ẹ̀ ń dọ̀tí nǹkan táwọn bàbá ti wá ti ṣe ẹ̀ ń dọ̀tí iṣẹ́ táwọn bàbá wa ṣe sílẹ̀ ẹ̀ ń dọ̀tí iṣẹ́ táwọn bàbá wa ti sílẹ̀ ẹ̀ jà fún Olódùmarè o Allahu lẹ́ ń jà fún
yeah, Allah ni ẹ̀ ń jà fún, ẹ jà fọ́lọ́run ọba o. So that name you guys even call Allah is even forgery. Yes, yes. Oríkì táwọn oníṣẹ̀ṣe ti ṣe, òun lẹ fi ń pọ́n, òun lẹ fi ń ròyìn Allah. Oríkì táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe, òun lẹ fi ń ròyìn Allah, which is forgery. So now we know the reason tẹ́ ṣe gbé Taniolorun. Yeah, nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ni, ẹ̀ ń jà fún ẹ̀sìn ni, nǹkan tí wọ́n tí ẹ̀sìn yín kọ́ yín, òun lẹ̀ ń ṣe. So kẹ́ máa sọ pé oníṣẹ̀ṣe kan ló sàsí yín. So kó tó di pé Islam wá sí ìlú wa, gbogbo ìjà tó ń jà káàkiri gbogbo ayé yẹn, ṣé oníṣẹ̀ṣe ló òun ló inspire yín? Ẹ káàbọ̀ bàbá mi àwọn ní Babalọ́lá, bàbá fádà rẹ̀. Oníṣẹ̀ṣe ló kọ instruction yìí. Ṣé òun ló kọ pé tẹ bá gbógun ti wọn tán, tẹ bá rẹ́yìn wọn, tẹ̀yìn kẹ́ tó wá gbógun ti àwọn tẹ tag àwọn ọmọlúàbí tó ń ṣe ẹ̀sìn yẹn, tó ń ṣe tí wọ́n wò pé àwa àgbọ́dọ̀ fi ẹ̀sìn yẹn, àgbọ́dọ̀ fi bá ọ̀run tiwa jẹ́, àgbọ́dọ̀ fi nǹkan tá a gbà láti ta, àgbọ́dọ̀ fi bá ọ̀run wa jẹ́. Ẹ̀sìn yín ní pé kẹ́ gbógun ti gbogbo wọn pátápátá. Tẹ́ bá ti rẹ́yìn àwọn oníṣẹ̀ṣe tán, àwọn yẹn ni second aspect. Wọ́n ní pé kẹ́ gbógun ti wọ́n big time. Kẹ́ gbógun ti wọ́n big time. So gbogbo irọ́, nítorí pé Quran, the way tẹ́ ṣe tó ṣe interpret ẹ̀ fún wa, irọ́ yẹn la máa expose nísìn. Yes, ẹ wá lọ sọ ẹsẹ̀ Ifá tó lódùmarè ti sọ̀rọ̀ pé ní ọ̀dọ̀ through àwọn odù wa, gbogbo odù mẹ́rìndínlógún iṣẹ́ tí wọ́n jẹ́ odù 256 yẹn, odù Ifá wo lódùmarè ti sọ pé kán lọ gbógun ti anybody. So that's why ta ṣe sọ pé Allah ò kì í ṣe olódùmarè, Allah ò kì í ṣe ọlọ́run ọba. Ẹ lọ wá orúkọ fún Allah. Allah can be translated as Allah ní èdè wa, but láti máa pe Allah ní ọlọ́run ọba is a fake identity. Ọlọ́run ọba ò ní double identity. Ọlọ́run ọba ò sọ pé ọlọ́run ọba títí àwa oníṣẹ̀ṣe ni, nítorí pé Ifá sọ pé ìṣẹ̀ṣe ni olórí orò ní ìwà ọ̀run. Ìṣẹ̀ṣe òun ni wọ́n ń ṣe ní ìwà ọ̀run nílé olódùmarè. Kò sí Ifá tó sọ fún wa pé ìrun náà ń kí ń bẹ̀, àbí pé ìsìlámù ni wọ́n ń ṣe nílé olódùmarè. No. So ìṣẹ̀ṣe ni olórí orò ní ìwà ọ̀run olódùmarè. Ìṣẹ̀ṣe lolórí orò ń bẹ̀. So olódùmarè tẹ ẹ kàn pé Allah ní olódùmarè so that láti tàn wá jẹ ni. Yes, a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, torí ìgbà yẹn tí gbogbo tí ẹ ń sọ fún wa, tẹ́ ń sọ fún wa pé ká má máa gbọ́ ọ̀rọ̀ Ifá mọ́, wípé irọ́ ni Ifá ń pa nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Àṣeṣe lẹ́ ń tì wá pé ká kẹ̀yìn sólódùmarè, torí ẹni tó bá ti kẹ̀yìn sí Ifá ó ti kẹ̀yìn sólódùmarè. Ká wá máa impersonation, ká máa pe ẹni tí ò jẹ́ orúkọ ní orúkọ, òun ni ìyá ṣe ń jẹ. Onísìnyí tí gbogbo àdẹ̀ ti mú tọ́, àti wọn mission, purpose, future programming, ọjọ́ tó bá fi aago sórí àmùkọ́ ló máa ń fọ́. Ọjọ́ tó bá fi ẹ ṣé ọmọ Yorùbá TV, black bayo black, thank you, ẹ ṣé. Ọjọ́ tó bá fi aago sórí àmùkọ́ ló máa ń fọ́. Now we know the programming. Kì í ṣe ọjọ́ tí wọ́n bẹ̀rẹ̀ tán dá Afghanistan làwọn Taliban, ṣọ́jọ́ yẹn ló dá Taliban sílẹ̀. Ṣé ọjọ́ yẹn ìjọ yẹn ìgbà tẹ́ dé Afghanistan, ṣọ́jọ́ náà ni Taliban bẹ̀rẹ̀. Ṣèbí díẹ̀díẹ̀ ni imú ẹlẹ́dẹ̀ máa ń wọgbà. Ṣèbí díẹ̀díẹ̀ nínú imú ẹlẹ́dẹ̀ máa ń wọgbà. A ti mọ plan tẹni fáwa ọmọ Odùduwà. Ọlọ́run dẹ̀ ti gbọ́. Adúpẹ́ ìdí tẹ́ ṣe purọ́ mọ́ bàbá wa nìyẹn náà. Create fake history pé bàbá wa wá láti Mẹ́kà. Bọ́lá gbolí ẹ̀ ní Mẹ́kà. Ṣé orúkọ ẹ jọ orúkọ Lárúbáwá? Àbí èrè Odùduwà tẹ́ rí ó jọ èrè baba ńlá àwọn Lárúbáwá? Ṣé ìran àwọn Lárúbáwá wọ́n sò lẹ̀kẹ̀ sọ́rùn? Tẹ́ pa irọ́ ìtàn irọ́ fún wa wípé bàbá wa o. Irọ́ tó ń ṣe ìpàǹgbà yẹn ni pé wọ́n ní bàbá wa ń ba Mẹ́kà jẹ́, Muhammed le. Nísìnyí báyìí tó ti wá sọ pé kí lẹ̀sìn ẹ̀, Ìsìláàmù lẹ̀sìn ẹ̀. 2 lies. Kí la kọ́ school? Wọ́n l'Odùduwà ba Mẹ́kà jẹ́ ni, wọ́n náà lè ní Mẹ́kà. Nǹkan tẹ́ sọ fún wa tẹ́lẹ̀ nìyẹn.
ṣùgbọ́n sìn tẹ́ rí pé ojú àwọn ọmọ Odùduwà ti ń là ẹ tún bẹ̀rẹ̀ sí ń sọ ìtàn míì ẹ bẹ̀rẹ̀ ìtàn míì pé kílẹ̀ sí ẹ̀ ṣé Odùduwà sin Allah tó bá ń sin Allah kò yẹ kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá sọ fún wa pé Allah lolódùmarè ó yẹ káwa ti máa pe Allah kí ó tó di pé ẹ̀sìn dé náà àbí Allah ló yẹ kó Odùduwà fi sí wa lẹ́nu tó bá jẹ́ pé Allah ni Odùduwà ń sìn tó bá jẹ́ pé ilẹ̀ Lárúbáwá ló ti wá Allah ló yẹ kó fi sí wa lẹ́nu kò yẹ kó fi Elédùmarè sí wa lẹ́nu kò yẹ kó fi Elédùmarè sí wa lẹ́nu kò yẹ kó dẹ̀ fi àwọn òrìṣà ilẹ̀ káàárọ̀ àjíire kò yẹ kó fi lé wa lọ́wọ́ torí Odùduwà ló ń ṣọdún ọlọ́jọ́ tó bá dẹ̀ ń ṣọdún ọlọ́jọ́ ló máa ń dádì àrè ọdún Ògún lákàáyé ọ̀sìn mọ̀lẹ̀dẹ̀ ni Ògún lákàáyé ni torí ibi tí mo ti disagree pẹ̀lú Ọ̀ọ̀ni ìrìṣà nìyẹn tó Ọ̀ọ̀ni ìrìṣà bá sọ pé ọdún Olódùmarè wọ́n ń ṣọdún fÓlódùmarè èèwọ̀ ni èèwọ̀ ni wọ́n ń ṣe ọdún fún Olódùmarè èèwọ̀ ni wọ́n ń ṣe ọdún fún Olódùmarè èèwọ̀ ni wọ́n ń ṣe ọdún fún Olódùmarè òrìṣà ni wọ́n ń ṣe ọdún fún wọ́n ń ṣe ọdún fún Olódùmarè èèwọ̀ ni so tàbá ń sọ pé bẹ́ẹ̀ ni Odùduwà ló ń bọ Ògún tádẹ̀ dé àdíá gbogbo ọjọ́ tó Odùduwà 364 days ní lọ́sẹ̀ 91 tó Odùduwà fi ń bọ òrìṣà gbogbo òrìṣà tó dẹ̀ ń bọ ọ̀nà ṣì ń bọ nífẹ̀ẹ́ dì ní kò dẹ̀ sí orúkọ kò sí àlùhàzá tí ń bẹ kò sí òrìṣà Lárúbáwá kankan bẹ so Lámúrúdù lẹsẹ sọ fún òní bàbá ẹ tẹ bá dé ilẹ̀ Mẹ́kà tẹ bá Lámúrúdù wọn ti ẹ̀bẹ̀ tó ń jó Odùduwà ń bẹ ẹdílẹ̀ Lárúbáwá kẹ dárúkọ Odùduwà máa wò yín pé kí lẹ ń sọ lẹ́nu àwọn ará Mẹ́kà wọn ò ní history pé ẹni Odùduwà even irọ́ yín tiẹ̀ pọ̀ gan because Nimrod ọdún tó exist bí 4,000 years ago ni Odùduwà ti wá tẹ̀sẹ̀ṣẹ̀ wá sọ pé Muhammad lé mọ ọdún tó wà láàrin Nimrod àti Muhammad 3,500 years lọ́dún tó wà láàrin Nimrod àti Prophet Muhammad so ńgbà tí ànábì mọ́mọ́ tó wá wọ́n wá bí iṣẹ́ Odùduwà yẹn ó ti wọ 3,500 years kó tó bí ànábì mọ́mọ́ 3,500 years kó tó bí ànábì mọ́mọ́ tí ẹ̀ kí ìtàn tẹ́ máa ń pa ẹ̀kọ́ máa ń pa ìtàn ẹ máa rò pé òpònú ni wá pé ọjọ́ kan àìní lọ́pọlọ tá máa fi mọ history inú ìtàn àwọn ìṣẹ̀dálẹ̀ àwọn Lárúbáwá Nimrod ó ti wà bíi 4,000 years ago 4,000 years ago 4,000 between 4,000 4,500 years ago ni Nimrod exist ànábì mọ́mọ́ ń sìn exist ní so distance wà láàrin Nimrod àti ànábì mọ́mọ́ 3,500 years so ọmọ 3,500 years lódùduwà ń gbà yẹn àbí tó ń ṣe wá lé kúrò Mẹ́kà wọ́n ṣe wá lé kúrò Mẹ́kà so ọdún mélòó ló wá fi rìn dé Ifẹ̀ kó tó wá bímọ gbogbo ó dẹ̀ ń bọ̀ láti gbogbo Mẹ́kà yẹn kò ríbi dúró sí ó ṣẹ̀ṣẹ̀ wá sífẹ̀ so Odùduwà gan kó tó níyàwó kó tó lọ́mọ á máa lọ bíi bóyá bíi 3,800 years ṣé ìtàn yín náà make sense ó dẹ̀ wà lára irúnmọlẹ̀ ńlá mẹ́rìndínlógún ta ní ṣé irúnmọlẹ̀ ńlá mẹ́rìndínlógún ta ní ṣàjèjì wà ní lára irúnmọlẹ̀ wa ní Odùduwà wà lára irúnmọlẹ̀ ńlá mẹ́rìndínlógún o tó bá ń sọ àgbààgbà mẹ́rìndínlógún ilẹ̀ káàárọ̀ àjíire Odùduwà wà lára wọn o Odùduwà wà lára wọn o ẹ dẹ̀ sọ fún wa pàlejò ni bàbá wa ẹ ń sọ̀tàn òṣì fún wa láti fi tàn wá jẹ ẹ ń ṣe fúnṣọ́ program fún wa àwa náà ti ka yín náà ẹ wá sọ fún wa pé ẹ wá sọ bàbá wa di jihadist wípé ó wá ní bó ṣe dé báyìí ṣé bẹ́ẹ̀ dẹ̀ làwọn Ògún ẹ̀ẹ́dẹ̀ gbà mí kẹ̀ ńgbà tó Odùduwà bá dé tó bá bá Ògún lákàáyé la pè é tó bá Ṣàngó tó bá Èṣù ó rẹ̀ wá kọ́ńkà wọn what nonsense lie irú rọ́wọ́ nìyẹn
irú lọ́wọ́ nìyẹn ṣe bá jèjì so ọgbọ́n náà láti tàn wá síwájú náà ni tó bá dọjọ́ iwájú tẹ fẹ́ àṣírí èmi pé ṣèbí bàbá ti yín náà ṣèbí òun náà dé ni dẹ̀ fún wa ní proof ẹ̀ kò sí proof yàtọ̀ sí ìwé tẹ́kọ́. Èjì Ogbè ti sọ ó ní irọ́ gorí irọ́ pin ó ní òtí ṣé mọ̀ pé Èjì Ogbè ti sọ̀rọ̀ yìí kò dẹ̀ tí mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ sí wa ó ní irọ́ gorí irọ́ pin òtítọ́ korò ó dọ̀run àjàlé ẹ̀làgbògì ní í ṣe olúwa ìsálú ọ̀run adífá fún Odùduwà tẹ̀wọ̀nràn èyí tó lódùmarè kó okùn ayé lé lọ́wọ́ kó lọ túnlé ayé ṣe. Èjì Ogbè sọ fún wa pé irọ́ kan máa dé irọ́ yẹn á máa gorí irọ́ yẹn á máa bí oríṣiríṣi irọ́ ṣùgbọ́n tó bá dọjọ́ kan irọ́ yẹn máa dópin òtítọ́ tó wá korò tí wọ́n ń sọ ní ọ̀run àjàlé yẹn òun ló máa wá lékè. Èjì Ogbè ti sọ fún wa àsìkò tí òtítọ́ korò yẹn tó máa borí tó máa kí lèèyàn fi ń ṣẹ́gun irọ́ òótọ́ ni náà so àwa náà ti sọ jí àti sọ jí náà àti sọ jí Odùduwà bàbá tiwa tó jẹ́ pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí wa ó ní ká pé òun tó ní tó wọlẹ̀ sífẹ̀ òun lè wá ń sọ òṣì ọ̀rọ̀ fún wa kó wá láti Mẹ́kà ìnà ìwé ètò láti lè tàn wá jẹ àfa àkànjákujàkì náà sọ pé ṣèbó Odùduwà wa ẹ lọ sọ agbolé ẹ̀ fún wa náà ní Íráàkì ẹ sọ agbolé ẹ̀ fún wa ṣé níbi ìgbà tó wà yẹn àwọn kò ní fámìlì mọ́ àwọn fámìlì ẹ̀ lọ́hùn náà so tó bá ti àwa jẹ́ pé lóòótọ́ l'Odùduwà wá láti Mẹ́kà tó wá dolórílẹ̀ ní ṣe bó yẹ kínú àwọn ẹbí ẹ̀ máa dùn kọ́ máa sọ pé èèyàn wa kan wà ní ilẹ̀ Yorùbá lè ní tó yẹ pé ẹbí wa kò lẹ́bí kò lára àbí irọ́ inú mọ́lẹ̀ làwọn bàbá wa pè fún wa oral tradition wa nífá tẹ ní ká gbé sọnù torí kẹ́ lè tàn wá jẹ kẹ́ lè má tàn wá sí òun lẹ ṣe ní ká ju fádà ojú wa dẹ̀ ti là á ti mọ̀ pé tá bá ti kẹ̀yìn sí fáyé wa ti bàjẹ́ nìyẹn a dẹ̀ ti padà sínú ifá wa a dẹ̀ ti rí nǹkan tó ń kọ síbẹ̀ ẹni kan ní kó pa wá torí àwa onífàlẹ̀ tàgà òṣèbọ wọ́n ní kán pa àwọn bàbá wa kẹ́ pa wọ́n tẹ́ bá ti pa wọ́n tán kẹ́ jagun pẹ̀lú wa kẹ́ fòró wọn kẹ́ ní wọ́n lára tó bá wá kọ ẹ̀yìn sí fá pátápátá tó wá dọmọ àlè tán àwọn tó tún tẹ̀lé yín tí wọ́n sọ pé ẹ̀sìn oníkà má ṣòro ilé bàbá wa àwọn yẹn ni kẹ́ tó wá dojúkọ yes àwọn yẹn ni kẹ́ dojúkọ so ẹ wá ṣẹ̀ wá ń sọ pé manual tó wà lọ́wọ́ yín nǹkan tó ní kẹ́ ṣe nìyẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé oníṣẹ̀ṣe ló kọ ìwé yìí ṣé oníṣẹ̀ṣe ló kọ̀wé yìí ta ló lè máa pè mí hello ẹ jọ ẹ fún hello yeah. Please talk to me later. I'm busy. Ṣé oníṣẹ̀ṣe ló kọ̀wé? Ṣé oníṣẹ̀ṣe ló kọ? Ṣé oníṣẹ̀ṣe ló kọ̀wé? Ṣé oníṣẹ̀ṣe ló kọ? Is that not the manual? So fooling us with the book in your hand. Ó ní mo ṣe wò bá tí Ọba Solomon teach Súrà Bákórà mo ní Súrà Bákórà tí Ọba Solomon teach. Yeah, but tí Ọba Solomon bá ka Súrà Bákórà tán a rí ibi tí Allah ti sọ pé kí wọ́n terrorize wa ó wà ń bẹ̀ is there because tag wa ní abọ̀rìṣà ni wá ṣùgbọ́n ẹ ti gbàgbé pé ẹ̀yin náà wípé èdè tiwa lòrìṣà wípé God ò túmọ̀ sí Ọlọ́run ẹ wá parọ́ fún wa pé Allah lọ́lọ́run sún wa Ọlọ́run pàṣẹ pé kọ́ máa ní àwọn oníṣẹ̀ṣe lára nǹkan tẹ́ ń sọ nìyẹn náà Ifá dẹ̀ sọ pé ìṣẹ̀ṣe ni olórí orò ní ilé Olódùmarè did you see down èwo ni ká gbàgbọ́ ń bẹ̀ ṣé ìwé tó ń kọ láti ilẹ̀ Lárúbáwá tí ò sọ tí ò tiẹ̀ dárúkọ kò dárúkọ street kò dárúkọ Ifẹ̀ tí ò dẹ̀ sọ nǹkan kan nípa wa àti Ifá tó sọ ìtàn Ifẹ̀ tó sọ ìtàn gbogbo ìlú tó sọ ìtàn gbogbo àwọn baba ńlá wa èwo ni ká gbàgbọ́ ń bẹ̀ àbó orúkọ àwọn baba ńlá wa wà nínú ìwé tẹ́gbé wa kò sí nínú ẹ̀ so àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúàbí tó bá dé inú ẹ̀ adòdìndì àní sọ jù báyìí lọ mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ókè ìyá mi ẹ káàbọ̀ mọ́ mi Esther Adéọlá Ọlákìtàn ẹ ṣé mà Adéyínká Ògìní mo kí yín o
àti gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ò ríran kakínì dáadáa Prince Adéwálé jọ ẹkún gbèmí ọ̀pọ̀ ẹ ṣe ìyá mi so mo máa fi òpin sí ètò yìí báyìí ẹ bá wa ṣíà ẹ ṣe ọ.